Ẹ̀yin tèmi nílé, ẹ̀yin tèmi lájò, ẹ̀yin tèmi ní òkè òkun. Orúkọ ọmọ yín náà ni Kèlání Bàṣírù Ọmọ́tóyọ̀sí. Ẹ káàbọ̀ sí ọdún 2026. Ẹ dẹ̀ tún káàbọ̀ sí orí The Yoruba Place ní ìgbà àkọ́kọ́ fún ti ọdún yìí. Ní ọjọ́ ti tòní, àtúpalẹ̀ orin kan ni a mú wá fún yín lénìí kí a lè yànnàná ẹ̀, kí a lè ṣàlàyé ibi tí orin yẹn ti jẹyọ àti pé ta ni ó ti kọrin yẹn rí sẹ́yìn kí wọ́n tó wá tún orin yẹn kọ. Orin yẹn tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí orin méjì ni. Alákọ̀ọ́kọ́ ni ti Musiliu Haruna Ishola tí ó jẹ́ ọmọ ọba wa Haruna Ishola tí ó ti dolóògbé sẹ́yìn. Ìyẹn orin tí wọ́n kọ fún ìyá tó bí Ọ̀túnba Oyèwọlé Fasawe tí ó jẹ́ Madam Lydia Fasawe, àti orin bàbá ẹ̀ náà tí àkọlé orin yẹn jẹ́ late Mary Awolowo tí wọ́n ṣe fún màmá Awolowo nígbà tí wọ́n kú. Màmá Awolowo kú ní 1970. Wọ́n dẹ̀ Haruna Ishola release the record yẹn ní bí mid-70s yẹn náà. Ọ̀túnba Oyèwọlé Fasawe ó jẹ́ lára àwọn ọ̀rẹ́ tímọ́tímọ́ ni Ọ̀túnba Oyèwọlé Fasawe àti bàbá Ọbásanjọ́ ní ìgbà náà. Ọ̀túnba Oyèwọlé Fasawe jẹ́ lára àwọn olóyè ńláńlá ní ìlú Ọ̀wọ̀ ní Ondo State. Màá play orin méjì yẹn fún yín kí ẹ bá lè gbọ́ dáadáa torí mo mọ̀ pé gbogbo àwọn ọmọ tó ń dàgbà ń sìn pàápàá jùlọ àwọn tó ti bí sẹ́yìn náà wọ́n lè má mọ̀ pé bàbá Musiliu Haruna Ishola ti kọ orin yẹn rí tẹ́lẹ̀ kí òun náà tó wá kọ kó tó wá gbé sínú rẹ́kọ̀dì Soyoyo tí mo ní wọ́n release ní June 16, 2000. Bí a lè mọ̀ wípé orin Ọ̀túnba Oyèwọlé Fasawe yẹn tí wọ́n kọ fún màmá ẹ̀ ó jẹ́ bí orin tí wọ́n tún ṣe remix ni. Orin yẹn ti wà tẹ́lẹ̀, bàbá Musiliu Haruna Ishola ó ti kọ orin yẹn rí sẹ́yìn. Nígbà tí wọ́n wá ń ṣe òkú màmá Ọ̀túnba Oyèwọlé Fasawe nínú rẹ́kọ̀dì Soyoyo tí Musiliu Haruna Ishola wá gbé jáde ní June 16, 2000. Ó wá lo style tí bàbá ẹ̀ tó ti fi kọ orin fún late Mary Awolowo. Ó wá lo style yẹn. Ẹ máa yọ pé nínú orin tí Musiliu Haruna Ishola yẹn ó fẹ́ jọ ti bàbá ẹ̀ gan. Nínú orin tí màmá Fasawe yẹn ó bẹ̀rẹ̀ orin yẹn báyìí. Wọ́n ti ń sìnkú èyí tí mo ti ń rí òkú màmá Ọ̀túnba Oyèwọlé Fasawe o. Àkọ́kọ́ ló jẹ́ ọ̀run rere fún màmá wa Lydia. Abiyamọ tí kì í fòwúrọ̀ ṣeré. Olúwa tẹ́ sínú afẹ́fẹ́ rere. Nínú ìmọ́lẹ̀ ní kómi àgbé. Olúwa fọ̀run kẹ́ wọn o. Bàbá tiẹ̀ tó wá kọrin fún late Mary Awolowo ibi tí ọmọ ẹ̀ Musiliu Haruna Ishola ń gbọ́ ti lọ mú orin yẹn padà wá. Bàbá ẹ̀ wá kọ báyìí. Wọ́n ti ń sìnkú èyí tí mo ti ń rí òkú màmá Ọbáfẹ́mi bó ti tó lọ́jọ́ yẹn. Àkọ́kọ́ ló jẹ́ ọ̀run rere fún Mary Awolowo. Abiyamọ tí kì í fòwúrọ̀ ṣeré. Olúwa tẹ́ sínú afẹ́fẹ́ rere. Nínú ìmọ́lẹ̀ ní kómi àgbé. Olúwa fọ̀run kẹ́ wọn o. Bí Musiliu Haruna Ishola bí ó ṣe kọrin yẹn gẹ́lẹ́ nìyẹn. Òun ni ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ kọrin yẹn kí ọmọ ẹ̀ náà tó wá tún kọ. Wọ́n ti ń sìnkú èyí tí mo ti rí tòkú màmá Ọbáfẹ́mi ó dàn tó lọ́jọ́ yẹn. Àkọ́bọ́ ló jẹ́ ọ̀run rẹ̀ fún Mary Awolowo. Abiyamọ tí kì í fòwúrọ̀ ṣeré. Olúwa ìròyìn mọ́lẹ̀ ní kó bí àtẹ́ wà nánà. Wọ́n ti ń sìnkú èyí tí mo ti ń rí tòkú màmá Ọ̀túnba Oyèwọlé Fasawe o. Àpọ́lódì. Màmá wa lè di. Abiyamọ tí kì í fòwúrọ̀ ṣeré. Nínú ìmọ́lẹ̀ ní kómi àgbé. Ọ̀dọ̀ wa bọ̀rọ̀. Mo lérò wípé gbogbo wa ni ó ti yé báyìí. Pàápàá jùlọ fún àwọn tí wọn ò mọ̀.
nítorí ẹ̀ ni Yorùbá Place ṣe wà fún yín láti máa mú àwọn orin tí ó ti pẹ́ láti máa yànnàná ẹ̀. Púpọ̀ nínú àwọn orin tí àwọn èèyàn kọ ní òde òní, àwọn orin yẹn ti wà ní ayé àtijọ́ pé àwọn èèyàn kàn ń tún kọ tó ń tún kọ ní inú orin nínú ábọ́ọ̀mù Musiliu yẹn tí wọ́n ti fi rán màmá wa Lydia lọ sí ilé. Musiliu Haruna Ishola túbọ̀ tẹ̀síwájú nínú orin yẹn tó ti kí àwọn èèyàn pàtàkì tó wá fún òkú yẹn náà lọ́jọ́ náà lọ́hùn, tó fi sọ pé àwọn èèyàn jankan ni wọ́n fọwọ́ gbé gẹ̀gẹ̀ lọ́jọ́ yẹn títí dọdúrí tẹ́ bí President Ọbásanjọ́, Vice President Atiku, Àyìndé ọmọ Bádéró, gbogbo fàdákà lápapọ̀. Ẹ ṣe ọkú ìnáwó ọjọ́ Oyèwọlé bàbá Dénìkẹ́, bàbá Ẹniọlá, bàbá Ganiyatu, bàbá Ibrahim mi, ọkọ̀ Dúpẹ́, ọkọ̀ Yẹ́misí, ọkọ̀ Fọláṣadé, bàbá Fáṣọ̀ọ́ kékeré ẹ kú ìnáwó ọjọ́ yẹn Ọ̀túnba Oyèwọlé. Bí òun náà ṣe kí àwọn èèyàn jàǹkànjàǹkàn nígbà yẹn, torí Ọbásanjọ́ ló wà lórí oyè. Gẹ́gẹ́ bó sọ tẹ́lẹ̀, ọ̀rẹ́ ni Ọbásanjọ́ àti Ọ̀túnba Oyèwọlé Fasawe. Nígbà tí màmá Awólọ́wò náà kú, tí bàbá yẹn náà fi kọ orin yẹn náà, àwọn èèyàn jàǹkànjàǹkàn ní ilẹ̀ Nàìjíríà, káàkiri Nàìjíríà náà ni bàbá yẹn náà kì ní inú orin yẹn. Ẹ máa rí pé tempo orin méjì ó yàtọ̀. Tí bàbá ẹ̀ ó fẹ́ slow bákan bẹ́ẹ̀ ṣe gbọ́ lẹ́ẹ̀kan yẹn, but tí ọmọ ẹ̀ Haruna Ishola ìyẹn fast, because time difference tó wà nínú orin yẹn gùn gan. 19 mid-70s, ìkan year 2000, that was early 2000. Ìgbà yẹn àwọn èèyàn ti ń fi guitar, wọ́n ti ń fi àwọn àlùjọ ìgbàlódé sínú orin àti tempo tó yára fi kọ orin. Ní ìgbà yẹn recording ò tí dàbí ti 2000s, late 90s. Bí àwọn orin yẹn ṣe yàtọ̀ síra wọn nìyẹn. Ó lè rí pé ẹ gbádùn ètò yìí. Ẹ máa follow wa lórí Instagram, Twitter àti TikTok for the culture always. Àbí kẹ́ search the Yoruba Place. Ẹ máa bá wa lórí gbogbo ìkànnì. Orúkọ ọmọ yín náà yí padà. Èmi ni Kèlání Bàṣírù, Ọmọ́tóyọ̀sí. Ó dàbọ̀.